jẹ́ kí n fún ẹ ní nǹkan tó máa lò tó pé a fi tóbi tí ó fi gùn dáadáa, jẹ́ kí n fún ẹ rẹ́mẹ́dì tó fi máa tóbi tí ó gùn dáadáa. Ó yá gbọ́ nǹkan tó fẹ́ lọ rà tó kó ẹ fi máa gùn tó dẹ̀ máa tóbi padà. Ẹ bá mi lọ sọ́dọ̀ eléwé ọmọ, ẹ ra pándọ̀rọ̀ tútù ẹyọ kan, ẹ gé wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́, ẹ jẹ́ kó jẹ́ nílá, ẹ gé wẹ́wẹ́wẹ́wẹ́ sínú pọ́ọ̀tù yín. Ẹ rẹ́ ẹ̀rọ alámọ́, ẹ ra ẹ̀rọ àwọ̀nká, ẹ da méjèèjì sí, ẹ ra odidi atare kan, ẹ jù sí, ẹ wá bá mi bomi sí, ẹ sè é kó jìnnà dáadáa, ẹ máa yọ ọmọ láàárọ̀ àtàlẹ́. Ẹ̀yin náà mọ̀ pé tí pándọ̀rọ̀ ẹ bá lò nǹkan pándọ̀rọ̀ ó máa jẹ́ kí nǹkan yín jáde ni. Mo tún wá fẹ́ fún yín lọ́ṣẹ náà, ọṣẹ lélẹ̀, ẹ ra pándọ̀rọ̀ ẹyọ kan lọ́tọ̀, ẹ gé orí ẹ̀, ẹ gé ìdí ẹ̀, ẹ gún méjèèjì papọ̀ kó kúnná yẹ, ẹ gún papọ̀ dáadáa kó kúnná. Ẹ wá bá mi ra ìgbín ńlá kan tó bá gbónu lọ́jà, ẹ bá mi fi ìgbín yẹn sómi, ẹ fi sórí pákó kan kó yọ orí jáde. Tó bá ti yọ gbogbo orí yẹn jáde, ẹ wá àdá tó mú dáadáa, ẹ ṣá orí yẹn lẹ́ẹ̀kan náà fẹ́ẹ́ kó gélẹ̀ kan náà, ó gbọ́dọ̀ gélẹ̀ kan náà, tí ò bá ti gélẹ̀ kan náà ẹ tún lọ ra gbìn míì ni o. Ẹ wá jù sínú pándọ̀rọ̀ tẹ́ ń gún yẹn, ẹ gún méjèèjì papọ̀ kó kúnná, ẹ pò lọ́ṣẹ. Ẹ wò ó bó lẹ ṣe mọ lọ́ṣẹ ọṣẹ tó bá ti di alẹ́ tí ẹ fẹ́ sùn, ẹ bu díẹ̀ sọ́wọ́, ẹ fomi sí kó fóòmù ẹ̀yẹn lẹ fẹ́ lò, ẹ máa fi wọ́ nǹkan ọmọkùnrin, ẹ fi máa wọ síwájú, ẹ máa fi wọ síwájú. Tẹ́ ẹ bá ti wọ síwájú dáadáa, ẹ wọ kọ́ńdọ̀mù àbí láìlọ́n sí. Mi ni ó fi ṣe sópí o tó máa fà síwájú sẹ́yìn, irọ́ o, ó kàn máa wọ síwájú lásán ni, tó dẹ̀ máa ṣe kíni, tó máa tóbi, tó máa gùn. Ìwọ tó bá fẹ́ kí n bẹ ṣe, mẹ́ta lèmi máa ń ṣe, mi ò lè drop oil ẹ̀, àgbo àtọṣẹ nìkan ni mo lè drop fún wa. Mẹ́ta lèmi máa ń ṣe, àgbo, ọṣẹ àti oil tó jẹ́ full package. Tẹ́mi bá dẹ̀ fẹ́ bá yín ṣe full package yẹn 35,000 naira tí ò dẹ́ni. But ìwọ tó bá fẹ́ ṣe fún rẹ̀ jọ lọ́dún wò wá ríṣẹ́, bẹ́ẹ̀ ni lọ́dún wò wá ríṣẹ́. Fún wọn tó bá fẹ́ kí n bẹ ṣe full package, àgbo, ọṣẹ àti oil, bóyá ẹ̀yin tẹ̀ kí n ráyè, ẹ̀yin tẹ̀ ní time pé bóyá ẹ fẹ́ máa lọ léwé ọmọ, mo wà ńlẹ̀ fún yín. Nọ́mbà mi ò yí padà 08024267133. WhatsApp nọ́mbà mi nìyẹn, bẹ́ẹ̀ dẹ̀ ní calling line ni. Mo wá tún gbé okó kékeré wọ 2026 bọ̀dá. Má jẹ́ kán tún máa bẹ́ẹ̀ náàkì ìyàwó ẹ̀, má jẹ́ kí àwọn tó ti lo iṣẹ́ ọmọdásọ́lá tó kó wọ́n gùn tó tóbi, má jẹ́ kán tún gbọ́n fi lọ bá ìyàwó ẹ̀ sùn 2026. Tètè jára ẹ̀ kan sọmọdásọ́lá, wàrà enlargement tó máa jẹ́ kókó ẹ̀gùn kó tóbi, tó dẹ̀ máa tóbi dáadáa, kò ní side effect o. Ẹ̀yin tẹ́ ń sọ irọ́ ni ṣẹ́yìn àwọn olóyìnbó sọ pé kò sí nǹkan tó bá tẹ́ wọ́n ṣe bímọ yín nìyẹn. Ṣáwọn olóyìnbó yẹn ṣọmọ tó ń jẹ́wé àtẹ̀gbò, nǹkan táwọn bàbá wa tí wọ́n lò láyé àtijọ́ lélẹ̀ tó fi jẹ́ pé wọ́n fi ń satisfy ìyàwó wọn, tó fi ń débẹ̀ tí nǹkan wọn fi gùn tó fi tóbi dáadáa. Tí ìwọ náà bá mọ̀ pé nǹkan ẹ̀ ó kéré, ṣẹ́rí ìgbàlódé tó jẹ́ pé gbogbo nǹkan ìbílẹ̀ àgbàgbé ẹ̀, nǹkan ìbílẹ̀ tó ń ṣiṣẹ́ wà tó dájú gidi, wá rà lọ́dọ̀ Mọ́dásọ́lá. Nọ́mbà mi ò yí padà 08024267133. Ìwọ tó bá fẹ́ ṣe fún rẹ̀ jọ kọ kalẹ̀ báyìí, má pè mí pé ẹ tuntun pè fún mi, irọ́ o, kọ kalẹ̀. Ìwọ tó bá fẹ́ kí n bẹ ṣe ni kò pè mí àbí kò mẹ́sẹ̀jì mi WhatsApp. Ẹ tètè ṣe kíni, ẹ tètè ra tí àbí kẹ́ lọ ṣe tí.